Number 2, ní ṣọ̀kan. Number 3, l'authority. Ó ní the best. Authority ni ìjọba. Kó á jẹ́ pé ìjọba tí ó máa darí wa, owó wa náà ló wà, owó Islam ló wà. Ọlọ́run á bá ní ṣe ẹnìkan ládarí tó darí ìjọba yẹn, kò sí. Àníjọba. Ìjọba sì sì ń bẹ́ẹ̀ lónìí, wọn bá ní lọ́wọ́nú ẹ̀ mọ́. Wọn bá la ní chance bẹ́ẹ̀ mọ́. Ní ètò mẹ́tẹ̀ẹ̀ta tó wá tí Yorùbá Muslim ò ní, ọwọ́ ajẹ́kọ̀rọ̀ orí jákú kó sí pọ́tòpọ́tò tó ó lè dìde nísìn tó bá tó bẹ́ẹ̀. Irú ẹni tó sọ wípé ká máa jajá nísìn kọ́ lọ sọ north. Kọ́ lọ sọ bẹ́ẹ̀. Mo bàdà lóhùn. Sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rádaràdá tí ẹ̀ lè sọ nísàlẹ̀ níbi ó tó bẹ́ẹ̀ ní north. Kí ló dé? Ìkànnù mẹ́ta yẹn ń rúlu north. Ó ń bẹ́ẹ̀ kò sí kankan mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ káàró òjìrì. Tí ọba ti wá sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dà gbogbo ọ̀rọ̀ tí ẹ̀yàn àfáàyè sọ lórí social media kọ́ tana ó. Àwọn èèyàn kan ń rí sí ọ̀rọ̀ social, gbogbo ọ̀rọ̀ yìí ń kọ̀kọ̀ já social media náà. Kọ́ àrò orípa rẹ̀. Ebi ayé lẹwà ní nǹkan bí ọdún mélòó kan ṣẹ̀ṣẹ̀, 20 ọdún ṣẹ̀ṣẹ̀ kò sí jẹ́ yahoo. Even tó bá ní yahoo bẹ̀rẹ̀ bí ọdún 10 àbí díẹ̀. Ebe yẹn àfáà ń bẹ láyé, kí ló dé tí yahoo dìde? Because nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn ò lápá lára àwọn ọmọ, kò sí dáwà tó lápá. Ilé kéwú àkànkọ́mọ́ ń kéwú ni àwọn ọmọ ilé kékeré ti di yahoo. Alukọ̀ sọ pé kí yahoo ọmọ sí kíni kọ́mọ́ exist. Ọtí ń pọ̀, mọ́dírásà, jẹ̀míyàt, gbogbo wa iná ni nǹkan wọn ń bàjẹ́ sí i. Tí mùsùlùmí ọba dẹ́lẹ̀ tó kò ní rí òfin Ọlọ́run ọba fi tún orílẹ̀ ṣe, àbádùgbò rẹ̀ ṣe, àbáwọn èèyàn rẹ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́rù bí wọ́n ń lo ìjáàbù túrú alukọ̀ dáwà, túrú mọ́dírásà dáwà, túrú dáwà àti àfáàǹsì public dáwà tá àfáàǹsì. Àwọn tẹ́rù gan ń lo ìjáàbù, àwọn tẹ́rù gan ń fi gbọ̀n lẹ̀. Bí ẹ ṣe ń rí èrò tí ń lo ìjáàbù tí ń gé ṣòkòtò tí ń fi gbọ̀n lẹ̀, làwọn èrò kan náà sì ń kó nù ìjáàbù, àbí wọ́n ń dàdàkudà sínú ìjáàbù, àbí wọ́n fi ìjáàbù gan lẹ̀. Kódà àwọn míì náà mùsùlùmí ni àwọn tí ń bí kiri yóò lọ ni. Gbogbo dèdè èrò tẹ́ ẹ̀ rí tó ń wọ súnà, èrò tí jáde kó nu súnà ọ̀pọ̀ ju èrò tí ń wọnú súnà lọ. Kí ló dé? A sọ ìtọ́bù wa àti àṣìṣọ mẹ́tọ́ọ̀dù tá a fi ṣe dá wà. A dẹ̀ ní físàn àláfojúsùn. Lẹ́yìn kájókòó kásásọ̀rọ̀ kí tó ló kù. Ẹnìkan sọ pé ẹ̀yin tààrùn wọ́n mọ̀ pé ẹ̀yin lọ́mọ ogun ọmọ ìyá bẹ́ẹ̀ ni ọlọ́mọ ogun. Àmọ́ gbogbo ọmọ wa tó jẹ́ security tọ́ra ní lọ́yà, a ní sẹ́kítà kan fún lọ́yà, à ń jáfẹ́ tọmọ nìyẹn, a ní alọ́fíìsì kan pé tó máa yan ọ̀jẹ̀ kọ́ bá ṣe mú kọ́ bá ṣe pèsè lọ síbẹ̀. Àwa mú òfin ẹnu wọn bá tó fi fààyè gbà wá náà là ń lò. Ó wá fún àǹfààní ni pé à ń support àwọn ọlọ́pàá lọ́dọ̀ wa láti fèsì àwọn challenges tó relate mọ́ security. Ìyẹn lọ́pàá pé ìlú wa local government táwa wáyé ọlọ́wọ́ secure jù ní gbogbo Ọ̀ṣun state. Ọ̀ṣun state òun ló sì wà secure jù láàrin state mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ káàró òjìrì. That is Islamic program. N tá a bá lè sí gbogbo rẹ̀ ẹnu wọn bá tá a lè ṣe àṣẹ. Àwọn olè mú táwọn ti mú àfà láwọn ọlọ́pàá lọ́wọ́ wọn rẹ̀ tì wọ́n lé. Gbogbo àwọn owó aburúkú táwọn tọ́gì máa wù tó máa lù yẹn tó máa ṣe yẹn léṣe. Wọ́n bá ti rìpọ́ọ̀tì ẹ̀ sọ́dọ̀ wa. Àánú sọ fún àwọn ọlọ́pàá pa fẹ́ dìbì báyìí o. Wọ́n ti gbogbo nǹkan lọ́lọ́pàá lè ṣe. Bí eléte tá a lè ṣe bí ká lò bọ́n àlè lò bọ́n. Bí ká tìyàn mọ́lé àlè tìyàn mọ́lé. Ṣùgbọ́n nǹkan yòókù tọ́wá bófin mu táwọn ti bí lọ́yà léèrè. Àbá pa àwọn ọlọ́pàá náà pé ẹ dá wa lẹ́kọ̀ọ́. À ń bá a lọ. Bẹ́ẹ̀ sani. Ṣé Islam ò ní ni? Àbí Islam ni a máa ń ní? Olóhùn fi ń bú ara ẹ̀ lẹ́kọ̀ọ́ náà nìyẹn. Nǹkan tó yẹ pé ó yẹ kí àjọmọ̀ pé ó yẹ ká ní gbogbo alọ́ yẹ ká ní. Káfí lè support ìjọba tí ń bẹ̀ẹ́ ṣé ìjọba tí ń bẹ̀ẹ́ yìí ó lè dá a ṣe ni. Nísìnyí tá a dá ọjà alẹ́ wàláhì summa billahi la ilaha illa alẹ́ ẹ̀mẹ́yàwó yẹn ní bùkátà wọn bí yá. Kì í ṣe pé wọ́n wá ń rajà lásán, kì í ṣe pé wọ́n ń rajà lásán, wọ́n ń rajà tó less lásán. Àwọn míì rí iṣẹ́ opportunity tí wọ́n ti ń rí tí wọ́n mọ̀ jẹ tí wọ́n mọ̀ mu. Àwọn ọjọ́ márùn-ún yẹn wọ́n ti ra gbogbo oúnjẹ tí wọ́n fẹ́ jẹ, wọ́n ti ra alẹ́, wọ́n wọ̀ pé ẹlẹ́sìn. Ẹlòmíì sì ti ta ọjà tó pé yóò ti pa owó tí ó lò láàrin ọjọ́ márùn-ún tí ó lò. So kì í ṣe pé gbogbo ẹ̀ láàmú retí lọ́dọ̀ kíni lọ́dọ̀ government. Àwọn náà gbọ́dọ̀ contribute. Tá a bá contribute nílùú wò lẹ́nu lẹ́fù tá a gba contribute tí wọ́n náà lọ ṣe tiẹ̀ náà nílùú ẹ̀ tó káàkiri gbọ̀ báyá ẹrù ó kú lọ́rùn ìjọba.
àgbàdùn níwọ̀nba torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mo máa ń sọ mi ò kèé ṣe pé ọ̀rọ̀ kìíní ìjọba ní ipa tiẹ̀ tó burú jáì tó kó tó fi worst àwọn náà nípa tiẹ̀ náà tó burú jáì tó fi worst tá a bá yẹn expect pé ìjọba ní ó tó gbọ́ ẹ̀ sí à ń tanra wa jẹ ni because àwa náà la bàjọba jẹ́ tọ́lá àwa náà la dìjọba àwa náà la rán wọn tó wà níjọba la rán wọn lọ sí ìjọba lọ àwọn làwa àwa làwọn. àgbáyé yẹn very simple bẹ́ẹ̀ tí pàtẹ́yìn ọba ti ní físàn Islam ní físàn tiẹ̀ tó jókòó kalẹ̀ tó ka àwọn àyà kan fún àtàwọn àdìsí kan fún ọ wọ́n mi tó bá ti wá ń ka àwọn àdìsí tó ń gbọ́ àwọn àyà kan àrùbẹ̀ ló ti rí pé this is Islamic físàn from físàn iná ni mísàn ti jáde ìyẹn ni pé àròyà Islamiyya nítorí rúyà Islamiyya láti ṣe tàkíkù rúyà Islamiyya liyudhhirahu wala ad-dini kulli wa'ada Allahu alladhina amanu wa 'amilu salihati layastakhlifannahum fil ard kama istakhlafa alladhina min qablihim هذه رؤيا الإسلامية tábà bá ti ní rúyà yẹn tó pé irú tánàbí fẹ́ ṣe lòun náà fẹ́ ṣe irú tí ń bẹ lójú ànábì ní ń bẹ lójú ẹ̀ ìkànnì sí kẹ̀kẹ́ aká tẹ́ra kò sí tí àdáyà náà ò lè ka o ṣùgbọ́n a gbọ́dọ̀ máa gbé wá ìwọ̀nba téèyàn máa ń fún ọmọ tó ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ìṣètò àtúntì ní ìdìsí ẹ̀tò fòṣe tó àtúntì ní ìdìsí ẹ̀tò fòṣe gbẹ̀gẹ́ ní ọ̀nà máa dágbó ẹ̀kẹ́ mọ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ kẹ́ mọ́ máa tí ó yẹ kẹ́ bá àwùjọ sọ ìtẹ́ láàkì ni fíkíù àrùhìyàtì alìsìlámìyà ẹ̀kọ́ ọ̀rọ̀ sáǹdé má ìyà rúhìyàtì ìsìlámìyà tẹ́ bá tó àwọn fíṣẹ̀ islam pípọ̀ láti wá rí fíṣẹ̀ islam yìí ṣe o ìgbà ilẹ̀ máa ronú nípa almuhimma àbí alihimmatul islamiyya ad-da'wa al-islamiyya kí ni mission nǹkan wọlé ẹ̀ka gbé lọ́wọ́ ìkọlẹ̀ ẹ̀ka máa ṣe tá a fi lè dé ibi èròǹgbà tí islam fẹ́ ká débẹ̀ táfà bá ti wá mọ̀ yún ọwọ́ kó action wo activities tí ó ràn mission wa lọ́wọ́ but today scholars no vision no mission no action báwo ni islam ṣe á fẹ́ function àwọn scholars sọ pé no vision no mission no action báwo ni islam ṣe fẹ́ function jẹ́ islam ò function bí ọkà lókàn ṣe fẹ́ nú ara rẹ̀ ń takò àwọn èèyàn ń bára yín jà nígbà tẹ́ ẹ̀ máa tẹ́ fẹ́ ṣe torí kò sí ni àwọn èèyàn tó bá ti ń bára wọn jà wọn ní kọjá ibi ẹwà wọ́n máa túká sí wọ́n máa bàjẹ́ sí wọ́n máa dá nǹkan rú sí àwọn tẹ́sí ń gbọ́ yín wò ní gé anything in fact ẹbí lẹ́kọ̀ọ́ mi tẹ̀ bá sí wọ́n máa retí pẹ́lú bí ó tàkù ọ̀rọ̀ tó kọ́ ọmọ ọgbọ́ kọ́lọ̀ rẹ̀ lò kọ́ máa apply rẹ̀ yóò máa doubt pé ẹja ẹ̀sàjẹ̀ ṣe sòwòrò torí báyà fáàmì ó tún jáde yóò ní bí wọ́n ṣe wí nǹkan ló ṣe rí. èyí ni àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ tí mo sì fẹ́ kí a kíyèsí mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi sí nǹkan méjì tó kù ṣe pé alákọ̀ọ́kọ́ tí mo jẹ́ kó yé wa ni pé ẹ wo inú ilé wa o ilé wa dàrú o ilé wa dàrú pátápátá lára mùsùlùmí o àní lídà wa àléètò ẹnu wo èkó ṣe ẹrẹ́nu àwọn ìjọ mi gbé àwọn Christian tẹnu wọn máa ń kó àwọn ní ọmọ rí nǹkan sí láwùjọ torí téèyàn bá mú bí àṣà ọ̀rọ̀ tí mo máa ń sọ wípé téèyàn bá mú 100 ràkúnmí àbí 100 màálù wọ́n ń dààbọ̀ wọ́n ń bọ̀ láti wájú ń gbé 100 míì náà ó tún ń bọ̀ látẹ̀yìn gbé wọ́n á fẹ́ pàdé but 100 kan nù àwọn ìtí ń bẹ̀ wájú òun ní Fúlàní ìkejì Fúlàní rẹ̀ ti kú kò sí Fúlàní ń bẹ tí 100 kan àbọ̀ 100 ràkúnmí bá pàdé ara wọn èyí tó bá ní Fúlàní ni ó kó èyí tí ò ní Fúlàní ni ó kó lọ ìyẹn ni pé yóò gbà sí rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé Muslim ń bẹ ní ilẹ̀ káàró òjìrì kò ní lídà kò léètò sísè wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní lídà ó léètò wọ́n máa gbà sí wa ṣe tí wọ́n bá fẹ́ yàn àjẹ wọ́n yàn àjẹ kò sí tá a ṣe tó mo fẹ́ kó yé wa dáadáa yí pé inú ilé wa gbọ́dọ̀ tó tábà sì fẹ́ tó a ní ìdí àti lo kíní ìlà táyì a sì sọ ọ̀rọ̀ owó láàmú sọ tí ò ní máa fa pẹ́ǹtùká mùsùlùmí látọjọ́ kìíní àná la ilaha illallah làfi mọ̀ tó wá sọ pé la ilaha illallah muhammadu rasulullah pẹ̀lú rí wáyà àdìsí tọ́lá láfíà lẹ́yìn náà ìrun dé la ilaha illallah ṣáájú ìrun náà lẹ́yìn náà ìrun dé so mùsùlùmí tó bá ṣe mistake kò tọ́ka sí báwọn àfi mistake yìí yọkù yẹn sáà fèrè sáà kèfèrí ẹlẹ́bọ ẹ fi gbogbo yẹn lẹ̀ sẹ́ẹ̀ mọ́ bí ẹ lọ báyìí sẹ́ẹ̀ sì mọ́ bí adé dúró. That's number 1. ìṣòro méjì òkú ẹ mọ̀ pé ibi tá a wà yìí alọ́ta bẹ̀ èèyàn wa sẹ́yìn pa alọ́ta bẹ̀ gbogbo àwọn tọrọ kiri ká wa tó fẹ́ kí Islam parẹ́ wọn ò dáwọ́ dò wọ́n ń ṣiṣẹ́ lọ kò sẹ́yẹ kí ẹ fọ́jú tàbí kí tí yóò ṣe
kẹ́ ẹ má fi etí yín gbọ́ ntọ́ yẹ kẹ́ ẹ gbọ́ àbí kẹ́ ẹ má fojú yín rí ntọ́ yẹ kẹ́ ẹ rí àbí ẹ rí àìmọye mùsùlùmí tó ti di kírísítẹ́nì èmi ti dẹlẹ́bọ àwọn mùsùlùmí kan wọn ò kú òun ilé wọn ò dẹlẹ́bọ wọn ò di kírísítẹ́nì àmọ́ wọ́n ń bẹ̀sìn jẹ́nu ilé ni àìmọye mùsùlùmí ò wá mọ́sálásí mọ́ èmi ti wá mọ́sálásí gan kò sí kankan lórí ẹ̀ wọ́n ṣe mú pásítọ̀ tó bá tẹ̀ mú pásítọ̀ àbẹ̀lẹ́bọ tó ń gorí òkú ṣe wọ́n mẹ́yà àfa àìmọye lè máa mú over 90% imam nílẹ̀ Yorùbá ní ọ̀tọ̀ sí máa mú ẹ̀ wọ́n correct wọn kí wọ́n fẹ́ lómi ìtọ́ bá tọ́ sí kí wọ́n fẹ́ rọ́pò wọ́n ní káwọn ọmọ lọ kí àwọn ọmọ kí ó tán wọn ò fi hàn sí máa mú wọn ò sì kí ó táwọn ọmọ wọn ẹ̀yin náà sì ni wọ́n lọ kí wá wọ́n á kí ó tán fi hàn síwájú so nílẹ̀ káàró òjìire a ní pọ́blẹ́mù ọ̀tá Islam tọ́jọ́ wípé ojú kìíní àti ojú kejì ewu ni ó jẹ́ fún wa ojú kìíní òun náà ni pé àwọn ọ̀tá ìsìláàmù yìí wọ́n fẹ́ pa ìsìláàmù rẹ̀ wọ́n dẹ̀ ń gbégbèsè ojú kejì àwa tí wọ́n ń gbégbèsè lé a lórí gan àwa gan à ń para wa pẹ̀lú àìrí ọmọ tó máa ń di àwù àìríra wa bá sọ̀rọ̀ àìríra wa rè àìríra wa guide ọ̀rọ̀ àwọn àfọ́ ọ̀tà lára mùsùlùmí tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ ṣe wáàsí ẹ̀rẹ̀ ríyàn àwọn tẹ́ ẹ bá lè fẹ́ há owó ẹ fẹ́ há oúnjẹ wọn pọ̀ mùsùlùmí ọ̀pọ̀ so ìyẹn jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rùn fáwọn tó fẹ́ sọ̀tá Islam bí wọn ò ṣiṣẹ́ gan bí wọn ò ṣe gbégbèsè kankan tí wọn ò náwó tí wọn ò ṣe kankan ìsílẹ̀ Islam gan bàjẹ́ níwájú wọn wọ́n dẹ̀ rí ẹ̀ kó lọ sínú ẹ̀sìn wọn èyí ò sílẹ̀ ẹlẹ́kẹta a ti wà ní àsìkò ìgbà tó yẹ pé ààbò Nàìjíríà ti mẹ́hẹ̀ àmọ́ bí a ń lọ mọ́ ọ̀nà mẹ́ta kan wá bẹ́tẹ̀ pé nílẹ̀ ọ̀yẹ́ ó débẹ̀ ó ti débẹ̀ ìyẹn ibẹ̀ ìlẹ́kẹ́rù ti bá mùsùlùmí ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé tí oúnjẹ bá kù ní ìṣẹ́bùṣe ebi gbogbo nǹkan wọ́n tí gbogbo nǹkan bá wọ́n búlọ́ọ̀kù wọ́n sìmẹ́ǹtì mọ́ wọ́n páànù wọ́n amúnjẹ ọ̀wọ́n àlèmọ́ sẹ̀mí ìbá àní ṣe gangan àní kọ́lé ni àní ara mọ́tò oúnjẹ ọ̀sáwọ̀n bẹ́ẹ̀ lónìí gbogbo ẹ̀ lọ́wọ́ bó ṣe wá wọ́n yẹn ogun ni fún gbogbo everybody kì í ṣe muslim nìkan ṣùgbọ́n tàwa mùsùlùmí ààrẹ ni tí ó ti sọ́ọ̀fù kankan tí ó relieve wa ààrẹ nìkan tó lè make relief ebi jọ ń pa gbogbo akọ̀dà àti lè mọ̀ mú àwọn àfáà wa ń dàdàkúdà wọ́n á ń tọrọ bẹ́ẹ̀ náà ni ìbàjẹ́ wọ́n ń gbilẹ̀ ẹ̀sìn ọ̀nà aláwọ̀kọ́ yìí ọ̀nà tí wọ́n tù ú ni ó lè bẹ̀sẹ̀ jẹ pátápátá tàbà sọ́ra àwọn èèyàn wá mọ́sáàsì mọ́ wọ́n sì wá wọ́n kàn máa wọ̀ ọ́ lásán ni torí ebi panu kọ́rọ̀ ní òsìkíni kọ́wọ̀ ibi tí èyí lọ ò léwu ewu kejì tí ó yẹ kí ewu débẹ̀ ọ̀nà ni wípé ó ti jọ wípé like leader like followers like government like people nígbà àmọ́ ibi táṣùn ti ṣe fẹ́ wá ẹ jẹ́ fún ẹ lápòjú ẹ̀ka ṣé ẹ mọ̀ pé wọ́n ní PDP ọ̀dà aláfidìpọ̀ APC change next level nígbà PDP ọ̀dà la lọ sí APC ní ìsìn ìbò la lọ everything lọ bàjẹ́ zọ́hara al-fasadu fil barri wal bahr ìbàjẹ́ bó ṣe hàn lódò lọ hàn lẹ̀ kò sí pátì tó dáa mọ́ báyìí tọ́lá àwọn èèyàn gẹ́gẹ́ dáadáa àwọn alábà pátì kìíní jẹ́ alábà kejì jẹ́ àwọn yìí náà ni. so ààrí ọ̀nà kankan tí èèyàn lè sọ pé ìjọba yìí yóò rí ṣe kò sí ìjọba kan tá à ń jẹ especially láti 1990s wọ́n dà láti ológun wọ́n dà láti gbàtà àti gbòmìnira nǹkan wọ́n sì ní kọ̀ wá lẹ́rìí ẹnìkan tó ṣe mùjísà ní náà ní Yar'Adua ọkàn ra wálẹ̀ bí àwọn nǹkan kọ̀ọ̀kan nǹkan mìíràn sì tó lóòkè lásìkò tiẹ̀ náà òun sí ìjọba kan à ń fi ìjọba yin ìjọba ni ìtọ́wá wọ́ọ̀sì jù ìjọba ọdún kan bí ìjọba pírẹsidẹ́ǹtì mẹ́rin yìí ìyà tí pírẹsidẹ́ǹtì mẹ́rin fi jẹ wá la jẹ láàrin ọdún kan péré ẹ wò àfikún sí 195 wọ́n á pọ̀ tán 200 èpò ní ìsìn 12 13 14 15 gbòmí. Kò sí solution
tá à ń béèrè fún security àti àjẹmọ àtàwọn prices àwọn nǹkan tá à ń lò kò sí solution lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ kò sí lọ́dọ̀ aráàlú náà tọ́lá aráàlú yìí àná àwọn gbowó tí wọ́n ń yàn àwọn èèyàn tí ọ̀yẹ́ wọn yàn sípò tí wọ́n yàn wọn sípò. ewu kejì ni ìyẹn ni pé the present ó ń jà wá lógun papọ̀ ó sì affect Islam ju nǹkan mi lọ ju ẹlẹ́sìn mi lọ. lára náà ni majority ní country ìtọ́ wa parí ẹ̀ o náà ni problem pẹ́ntùká bí Nàìjíríà ṣe ń lọ yìí wọn à nílé jọ wà pọ̀ mọ́ bí ṣe ń lọ yìí ó ti ń fọ́ yóò ṣe hàn sí láìpẹ́ pé tí ó bá jẹ́ pé láìpẹ́ yìí ọ̀fọ̀ pátápátá yanyan àbíkọ́ hàn sí pé orílẹ̀-èdè yìí ọ̀ṣọ̀kan mọ́. lábala mùsùlùmí àwọn aláwọ̀ ojú sùn a gbọ́dọ̀ ṣọ́ra fún kí ló ṣẹlẹ̀ ní Bosnia lórí Bosnia náà bó ṣe dàrú tí wọ́n fọ́ rè fífọ́ yẹn wà fífọ́ muslim ibi táwọn muslim tí wọ́n ń bẹ ní Yugoslavia tí wọ́n fọ́ọ̀lù sí nígbà tí Bosnia yọ kó nù Yugoslavia ibi táwọn muslim wá fọ́ọ̀lù sí nínú Bosnia àwọn ẹ̀yà kan tó ń pè ní Serb Christian lọ́pọ̀ jù ní àwọn wọ́n sì wà ní ológun gan wọ́n fi àjẹ àwọn minority muslim àbáwọn mùsùlùmí ní Bosnia wọ́n fi àjẹ wọn. irú nǹkan yìí náà ló ṣẹlẹ̀ tí Pakistan fi jáde kúrò lára India ṣùgbọ́n gbà tí Pakistan kó àwọn mùsùlùmí jáde kúrò nínú India tán tí wọ́n lọ dá Pakistan lẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mùsùlùmí àwọn mùsùlùmí tó ṣẹ́kù ní India lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ìyà burúkú ní jẹ wọ́n. Yorùbá muslim káà wà lẹ́yọ kan ló fẹ́ fọ wa a máa fẹ̀mí Haúsá mùsùlùmí tá a bá wà ní South tí Nàìjíríà pín méjì àdáràn wàlẹ́ àdáràn tí Christian South bá fẹnu kò lẹ́yìn mùsùlùmí tọrọ yóò sì rí bó ṣe rí ìyọ́ jẹ̀yìn ẹ má gbàgbé o gbogbo yunifásitì gbogbo bank gbogbo iléeṣẹ́ ìjọba ẹ lọ wo gbogbo ẹ ní gbogbo South yìí àwọn Christian lọ́pọ̀ jù bẹ́ẹ̀ o ìbí wọn bá ti kéré jù ní 70% nílẹ̀ káàròjìrì lónìí gbogbo adájọ́ ni o gbogbo yunifásitì ni o gbogbo iléeṣẹ́ ìjọba ni o gbogbo báǹkì ni o gbogbo iléeṣẹ́ ọlọ́pàá ni o ìgbà ni o àwo ni àwọn lọ́pọ̀ jù bẹ́ẹ̀ ayé mùsùlùmí apẹ́ká tó kàwé látara plan táwọn èèbó burúkú tó lọ yẹn nílé alórí in collaboration pẹ̀lú àwọn evangelist kan tí wọ́n fẹ́ kí Islam wọ́n fẹ́ sọ wá di Christian. nígbà wọn tó kíní tó fẹ́ gbé ètò tuntun kalẹ̀ yàtọ̀ sí ètò ọba tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba ní darí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàtà fẹ́ gbé ètò democracy kalẹ̀ ètò ìjọba ẹ̀ kalẹ̀ àwọn sẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ tí wọ́n lò nílẹ̀ káàró jẹ́fà 90% wọn Christian ni tọ́lá àwọn ni wọ́n jẹ́ wọ́n kàwé nígbà tí wọ́n ní táwọn ọba kàwé àfi ká ṣètẹ̀ bọmi tí muslim ọba tí ń jí ó kọ rẹ̀ tí ọba di Christian wọn jẹ́ kàwé níbẹ̀rẹ̀ ìyún ọ̀pamọ́ so gbogbo ẹni tó kọ́ kàwé tó wà ní ọ́fíìsì ìjọba àwọn tó jẹ́ Christian ẹgbẹ́ wọn ni wọ́n ń fa wọlé di àárọ̀ èyí tí mò ń sọ̀rọ̀ so wọn bá ní muslim rọ́wọ́ mú ó ṣẹ̀ṣẹ̀ ń yàtọ̀ nígbà táwọn olóṣèlú tí wọ́n ń bóṣèlú lọ táwọn náà ń lè ní díẹ̀díẹ̀ táwọn rí muslim kọ̀ọ̀kan táwọn náà lè lọ rí bá síbẹ̀ kò tí ì dáa tó so tá a bá túká ní òní 90% tí dókítà ti ń bẹ́lẹ̀ Yorùbá Christian ni tá a bá túká ó rẹ̀ pé àwọn ìdarí ọwọ́ àwọn Christian lọ́wọ́ pẹ̀lú majority tí ò ní fún àwa tá a ní resources lẹ́nu rárá kò pé wa kí orílẹ̀-èdè fọ́ ó sì fẹ́ fọ́ bí ṣe ń lọ ọlọ́mọdé ọ̀fọ́ ni lórí àti wọn bá ṣe regional something tí wọn láwọn fẹ́ ṣe regional government tó láwọn fẹ́ ṣe kò pé muslim nílẹ̀ káàró òjèrè lónìí nílẹ̀ káàró òjèrè gbogbo gbọ́ngbọ̀n mẹ́fẹ̀ẹ̀fà Christian ni wọn ṣùgbọ́n wọn á lọ jókòó lórí ètò ààbò wọn láwọn fẹ́ sọ̀rọ̀ nípa ètò ààbò ọmọ Yorùbá nílẹ̀ state mẹ́fẹ̀ẹ̀fà ta ni ọba ni sọ̀rọ̀ Islam láàrin wọn ẹ̀sọ́ ta ni ó da ọ̀rọ̀ Islam bẹ́ẹ̀ tá a bá sì fẹnu kò gbogbo àwọn tẹ́ ẹ pè ní ombidia yìí náà láàjọ dìbò kan náà o torí ìbò ọmọ ombidia òun sí ipò nígbà ó mú gbókò mú gbó ọgbádùn kò gbádùn gbogbo wọn ní ọjọ́ dìbò tó tá a bá fẹnu kò bó láti gbé Muslim wọlé ó yẹ kájọ pín ni ó yẹ kọjá pé gbogbo gọ́ọ̀nà mi fẹ́ fàkọjẹ́ kí ni o Christian gbogbo yẹn wó bẹ̀ ẹni tí ọ̀rọ̀ hàn rí kò ní mọ tí wọ́n ń pè lọ́rùn àbí nínú Al-Qur'an rẹ̀ mọ́ gbọ́ tọ́rọ pé kayfa wa in yazharu alaykum báwo ni ọ̀rọ̀ yìí ṣe fẹ́ jẹ́ táwọn kèfèrí bá borí yìí
tá a bá jọ wà ń bẹ̀ àjọmọ̀ sọ̀rọ̀ ní Ọ̀ṣun lápèjú ìrìnsìn àwọn mùsùlùmí náà rọ́wọ́ mú díẹ̀ níbi ìjọba tí wọ́n ń lò lọ́wọ́ yìí rọ́wọ́ mú níwọ̀nba especially ìjọba wọn ò bá wa jàjẹ́ ẹ̀sìn kankan wọ́n fi wọn kálukú lẹ̀kọ́ mọ́ sí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ̀tí nítorí pé òun náà mọ̀ yìí pé bóun bá jàjẹ́ ẹ̀sìn àwọn mùsùlùmí tá a bá fẹnu kò a lè fìbò ń pa ìjọba kí ìjọba tó bá abẹ́ni tó náà fẹ́ dórí àṣẹ ọmọ ìyá lọ́fà tó yẹ pé gómìnà wa bọ́n ṣe jẹ́ kírísítẹ́nì náà wọ́n tó jẹ́ mùsùlùmí nítorí àwa kan tá a máa ń parọ́ pé ìbò ẹ̀sìn àgbọ̀dọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ àmọ́ tó ń fojú wá rí so nígbà fi lè fojú wá rí ìrìkúrì ó náà nígbà tá a bá sí ń bẹ̀ bó láti sọ pé bó wọ́n ṣe pẹ́ agbọ́dọ̀ jọ wà ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí lẹ́kọ̀ọ́ àrò òjìrì tá a bá sọ̀rọ̀ pa resources wọ́n ní lọ́yà tó pọ̀ ju ti a lọ wọ́n ládájọ́ tó pọ̀ ju ti a lọ wọ́n ní ọlọ́pàá tó pọ̀ ju ti a lọ wọ́n ní sọ́jà tó pọ̀ ju ti a lọ wọ́n ní bank manager tó pọ̀ ju ti a lọ wọ́n ní òṣìṣẹ́ ìjọba tó pọ̀ ju ti a lọ wọ́n ní university tó pọ̀ ju ti a lọ àti private àti ti tọ́jọ́ ti public tọ́jọ́ ti government and then control tó pọ̀ jù tá a bá wá ya tàbí ọmọ control àwọn ọmọ. àwọn òṣìṣẹ́ kọjá wọn afẹ́jẹ́ kájọ wọn ṣèjọba ni ká lè rí pé tí a náà tó tó wá já wọn nìkan wọn fi àjíyá àlùkò àwọn sọ bẹ́ẹ̀ ẹ̀fà wọn yẹn zàrọ̀ alẹ́ ìyẹn ẹ̀sìkọ̀ fúnkún yẹ kúrò lẹ́kùn àdá ọlọ́run tó bá borí yín ọ̀tá ni wọ́n máa bá yín ṣe o torí wọ́n rí yín pé ṣe mélòó ni yín because tá a bá lára pọ̀pọ̀pọ̀pọ̀ ibi bíríkì lára pọ̀ sí apọ̀ sí bí ká máa sọ géètì apọ̀ sí bí ká máa ta ródó ká máa ta ká máa ta yọ̀ ká máa ta bí ọ̀tà lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n máa ní mọ́tò yìí ọlá sídẹ̀ǹtì fàtáì lọ́wọ́ rasaki ló sì kọ̀ǹdọ́ àwọn alápọ̀jù gáràjì àwọn alápọ̀jù bíríkìlà àwọn alápọ̀jù lóko àwọn tó wá ti di báńkì àwọn kírísítà ìjọba pọ̀ jù tó wá ti di ibi iṣẹ́ ìjọba àwọn pọ̀ jù ṣé situation yìí ẹ̀rọ pé ó jẹ́ threatening fún present and our future in Yorùbá land so táàtà bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọlé ẹ̀tọ́ náà sọ lásìkò subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala alhamdulillahi rabbil alamin.